ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Adémọ́lá ọmọ omi alélèmí ń jẹ́ máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tẹ́yìí tí mo sì nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kí ẹ̀yin al-ulama warasatul anbiya ẹ̀yin àfáà Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ Muqaddam Sheikh àfáà akọ́mọ níkéwà àfáà akọ́mọ lẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá. Mo kí yín bí assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé àfáà tí ń bẹ lóde ní ìsìn iṣẹ́ láabi kún ọwọ́ wọn, ìwà abí ti pọ̀ jù lọ́wọ́ wọn. Èèyàn ṣe láwà ní hẹ̀rì mọ̀ kò ní ọmọ wùwà bí, kéèyàn máa lu bàndìrì kò ní ọmọ ṣiṣẹ́ bí, kéèyàn fi gbogbo ọrùn kéèṣe tẹ̀síbíyù kò ní ọmọ wùwà àdánwò, kéèyàn sì kú mọ́ṣáláṣí kò ní pé kí wà abú ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ó fi ilẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé mùsùlùmí àwọn láwà ní rẹ̀bẹ̀tẹ̀ tí ń pera wọn láàfáà ní ìsìn láti mú nǹkan míì mọ́ ń tán sìn, ká máa pààyàn, ká máa fìyàn ṣètùtù, ká máa fìyàn ṣògùn owó, ká máa ta ẹran èèyàn àti ń ba lọ́wọ́ àwọn àfáà tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Mo kẹ́yìn kìrìsìtẹ́nì Reverend Bishop nínú ìjọ Àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi Kérúbù and Séráfù Celestian. Mo kí n pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Bó tilẹ̀ jẹ́ wípé ń bẹ́nu kìrìsìtẹ́nì náà tí wàá rí ọ̀dà, ń bẹ́nu olùṣọ́ àgùntàn tó náà jingiri nínú kápá àyàn ṣètùtù ọlà. Olódùmarè yóò táṣìírí gbogbo yín, àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kẹ́yìn ìyá mi bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀ẹ̀sìn kẹ̀yìn ẹlẹ́sìn àbáláyé, ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ ní ṣe ewé já, ẹ̀ ní ṣe egbò wà, àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò ní ná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn. Ẹ̀yin àgbàgbàgbà mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà jẹgbẹ̀nìbí àti àkún aláṣọ àlàfófú gbò ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second Ọọ̀ni of Ifẹ̀ àrólé Oòduà. Mo wá fi yín kí kábíyèsí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé the first. Bàbá mo kí yín. Mo wá fi yín kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first yìí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Mo wá fẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta mo fi kí gbogbo ládé lóyè pátápátá nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Babájídé Sanwó-Olú, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Nurudeen Adeleke Adémọ́lá Jackson. Mo kí yín o. Mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè tí wọ́n pé 100 lókè èèpẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run tá a mọ̀ sí 90 years 100 ẹ jẹ́ ń pè é bẹ́ẹ̀ tí a pè lókè èèpẹ̀ tá a mọ̀ sí 90 years lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀mí yín ó ṣe century, àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ẹ wàá jẹun ọmọ pẹ́pẹ́pẹ́, ilẹ̀ ìlérí tẹ́ fẹ́ kó wa dé Olódùmarè á dá ẹ̀mí yín sí kẹ́ ẹ fi rí wa kó débẹ̀. Mo wá kéjì ká tí ọ̀já sọ bọ́ lẹ́rùn ẹni májàsọ́lá àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àkàtà lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí bàbá olóyè Sunday Igboho. Wọ́n wo bẹ̀ gbogbo ń tán sọ fi wọ́n lẹ̀, ẹni ìjà ọ̀bá ní pera rẹ̀ lọ́kùnrin. Bẹ́ẹ̀ ni Àdìsá ó ṣẹ́gun oṣó
ó ṣẹ́gun àjẹ́, ó ṣẹ́gun elénìní, ó ṣẹ́gun aláròká. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora lágbára lọ́wọ́ lọ. Ẹrù tí abiyamọ kì í tú wò, wọn ò ní gbé ká yín mọ́lé o. Ikú oró irú èyí tí Ràmọ́nì tẹ́ pa Afsọ àbí Nafsọ àbí kí ló ń jẹ́, lágbára lọ́wọ́ lọ irú rẹ̀ ò ní tọ́ sí ẹnìkọ̀ọ̀kan. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kẹ́yìn ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá, mo kọ́ ọmọ Yorùbá ní Kogi, mo kọ́ ọmọ Yorùbá ní Kwara, mo kí ọmọ Yorùbá ní Delta, mo dẹ̀ kí ọmọ Yorùbá ní Bayelsa. Kí ló mú mi wòde? Àwọn awuyewuye kan ń lọ láti bí ọjọ́ 2 sí 3 lórí àwọn pílátífọ̀mù Yorùbá Nation gbogbo, lẹ́yìn tí mo sì wò wípé àìsí ń bẹ̀ láì bá wọn dá sí. Wọ́n bá tiẹ̀ wá kà méní méjì, àwa náà sì ní nǹkan tá a lè sọ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ìdí nìyẹn tí mo ṣe fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ voice note tẹ́lòmíì fi bà olóyè Sunday Igboho Oosha jẹ́. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ voice note tí ẹlòmíì fi kí olóyè Sunday Igboho. Mo sì ti rí ọ̀pọ̀lọpọ̀ voice note tí ẹlòmíì ti ẹ̀ fi pè ní ojo. Ló jẹ́ ń sọ síwájú wípé ẹni ìjà ọ̀bá ní pera rẹ̀ lọ́kùnrin. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ nípa rally wípé wọ́n ń pè fún rally o, wọ́n ń pè fún rally wípé ṣé rally nìkan. Ẹlòmíì tiẹ̀ tó wá dáhùn, ó ní wípé olóyè Sunday Igboho Oosha wípé bàbá yìí mọ̀ pé òun ò ní lè wálé, òun ò ní lè ṣe rally, ni wọ́n ń pè fún rally. Ẹ máa gbọ́rọ̀ òpònú, ẹ máa gbọ́rọ̀ rádaràdan. Ẹ rí i pé ọ̀rọ̀ kan wà, statement kan wà tí mi kì í yé sọ pé tó nírèfín bá kọ̀ tó lóun ò fín gbá mọ́, èyí tó ti fínlẹ̀ kò mọ̀ ní parun láéláé. Ká tiẹ̀ wá ní olóyè Sunday Igboho Oosha, Àdìsá ọmọ Adéyẹmọ, tó bá tiẹ̀ wá ní wípé níbi táwọn wá bá struggle ìran Yorùbá yìí dé o, ibi tí pìtìpìtì tó mọ́mọ Yorùbá dé táwọn sì dìde lásìkò tí wọ́n ní ìdí aṣọ òbora, táwọn daṣọ bo ìran Yorùbá, táwọn bá wá ló ti tó gẹ́ pé alóbàtà kan kì í dárin. Tí wọ́n bá sọ bẹ́ẹ̀, mo fi ọba tó lẹ̀mí mi búra, wọ́n ti gbìyànjú, wọ́n sì ti kọ̀tàn tí ò ní tán láéláé. So kéèyàn kan tó ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ sórí ayélujára kọ́ ọ máa ba olóyè Sunday Igboho Oosha lórúkọ jẹ́, ọ̀ ń tanra rẹ ni. Torí wípé fúnra Ọlọ́run fúnra ara ẹ̀ ló ọ̀dẹ́ẹ̀nù olóyè Sunday Igboho, kì í ṣe pásítọ̀, kì í ṣàfáà. Àmọ́ Ọlọ́run kàn máa ń dá ẹ̀dá, máa ń dá àwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ tí wọ́n kàn wà. Tọ́lọ́run ni mo rán ẹ láti lọ rèé yọ ìran rẹ kúrò lóko ẹrú. Ọwọ́ á kù sọ́wọ́ yín tẹ́ ẹ bá tẹ̀lé tinútọkàn. Ó kù sọ́wọ́ yín tẹ́ ẹ bá gbà fún dénúdénú, àmọ́ yóò gbìyànjú, yóò ṣe tiẹ̀. Tẹ́ ẹ bá polóyè Sunday Igboho Oosha lójo, ẹ rí sọ. Bẹ́ẹ̀ pé lákíkanjú, ẹ rí sọ. Ìlú gángan lọ̀rọ̀ yìí. Ìtọ́ kọjú sẹ́nìkan, ẹ̀yìn lọ́kọ sẹ́lòmíì. Bí àpẹẹrẹ, onílù ó ya kọ̀ǹgọ́ síwájú, ó wá ya adé sẹ́yìn. Tí ẹ mọ̀ pé lù kan yìí náà ni. Tẹ́mi bá wò láti wájú, màá rí kọ̀ǹgọ́ ọ̀lù. Tẹ́lòmíì bá wò látẹ̀yìn, yóò rí adé. Àmọ́ tẹ́ni tó wò ó láti wájú torí kọ̀ǹgọ́ tí ó bá lọ sẹ́yìn kò lè mọ̀ pé ó ya adé sára lù láíláí. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń sọ̀rọ̀, gbogbo ògbà Àdìsá ọmọ Adéyẹmọ ń fojú winá ogun, ẹ bá bi ẹ́ léèrè pé ń bo wọ́n wà. Ẹ bi wọ́n léèrè pé níbo náà wà. Èmi ò dẹ̀ kí n yé sọ, and I will keep on saying it, wípé Yorùbá Nation ẹ ṣètàn tẹ́ ẹ lè pa lẹ́yìn mi. Àbí tí màá sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́yàn kan wà ní ká gbẹ́nu sọ̀hún. Lóòótọ́ ẹ lè ní ká gbẹ́nu sọ̀hún bóyá àṣàwọn àṣìṣe kan. Àmọ́ bá a bá lọ, bá a bá bọ̀, á ní ọ̀rọ̀ tá a lè sọ lórí ẹ̀.
ìgbìyànjú olóyè Sunday Igboho Oosha lórí ọ̀rọ̀ Yorùbá nation kò kéré. tẹ́ ẹ bá wá sọ wípé ó ti di ojo báyìí tẹ́ ẹ pè ní coward, ṣé ẹ mọ̀ wípé ó kà sí àrànù, torí pé àti bàbá Bánjí Akíntóyè àtolóyè Sunday Igboho Oosha kí ni tó fà á tí wọ́n fi dẹni tí ò lè súnlé tí wọ́n kọ́ mọ́, ṣèbọ́rọ̀ ọ̀ràn Yorùbá ni àbí bẹ́ẹ̀ kọ́ ni? kí ni tó fà á tó fi wá di wípé Àdìsá ọmọ Adéyẹmọ kò lè ṣe kí ni, kò lè wọ inú ilé tó kọ́ wá sùn níbẹ̀ mọ́lẹ̀ káàárọ̀ òjìrè, ṣebí torí ìran Yorùbá ni. a máa ṣe polóyè Sunday Igboho Oosha, a máa ṣe pọ́pa kọ̀tẹ́ ìjọba lọ́mọdé ẹ̀ pa, kò gbàyàwó ìjọba, kò fipá bá ìjọba lò pọ̀, kò dígúnjálé, kò gbá àyàn lójú, àmọ́ ìjọba mú, ìjọba fòfin dè nítorí wípé kíni, torí pé ń jà fún ìran rẹ̀ pé kí wọ́n lè bá a bọ́ lóko ẹrú. ìmọ̀ ni ṣe rí njọ́ tí ọ̀rọ̀ ìran Yorùbá tí ò ti yà mí lẹ́nu, ìnìgbà táwọn kan fi sò pàǹpá nígbà tó lóyè Sunday Igboho Oosha tí ẹ ń bẹ ní Kotonu. abẹ́ ti gbàgbé orin ìgbà náà, Sunday kárí ilé orí oyè ìsòta, kí ló bó nílé pamọ́ o tó kọ̀ tó sọ, a kì í ràjò káṣoṣù mẹ́fà Ìgbòho kárí ilé, a kì í ràjò káṣoṣù mẹ́fà Ìgbòho kárí ilé o kárí ilé bàbá rẹ̀, Ìgbòho jára rẹ̀ o. abẹ́ ti gbàgbé pé ọmọ Yorùbá kan ló kọ́ láti tàbùkù olóyè Sunday Igboho nígbà náà, nígbà tí bàbá yìí ń bẹ ní Kotonu. now tẹ́ bá sọ pé olóyè Sunday Igboho Oosha tẹ́ bá ní ń pè fún rálì tí ò ní sí ń bẹ̀, kí ló mú dá yín lójú wípé kò ní sí ń bi rálì yẹn? èrò pìtìmùlógún tí gbogbo Yorùbá pátápátá, àtẹ̀ntí ń bẹ ní diaspora, àtẹ̀ntí ń bẹ ńlé, ẹ ti ẹ̀jẹ̀ mọ́ sọ́tàn diaspora, torí mo nígbàgbọ́ pé mo mọ àwọn diaspora kan tó yẹ pé wọ́n wálé. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, tí gbogbo ọmọ Yorùbá bá pẹ́ pìtìmù, tẹ́ ẹ ti dúró sí bọ́dà ní Kotonu tólóyè Sunday Igboho Oosha ó gbà wọlé, tólóyè Sunday Igboho Oosha ń wo èrò báyìí, ìjọba ò ní mú un, bí wọ́n ó tiẹ̀ mú rally hold. àmẹ́yìn Yorùbá ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru, ìgbà tí èèyàn bá wúlò fún yín ilẹ̀ máa ń mà. àti ẹ̀dùpẹ́ pọ́rọ̀ olóyè Sunday Igboho kódà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀, kódà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Moshood Kashimawo Abíọ́lá. nínú voice note tí mo gbọ́ téèyàn kan ṣe, wọ́n ní pé ńgbà tí Dúpẹ́ Onídọ̀tí tó declare Yorùbá nation, tá lọ rèé já rédíò station gbà, tí wọ́n lọ rèé gba secretariat, tán náà fẹ́ gbà lọ́wọ́ gọ́vnà Ṣèyí Mákindé, wọ́n lólóyè Sunday Igboho Oosha mo bọ́ ta ó kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀, kò ṣe ní kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀, ṣé yóò gbà kẹ́ ẹ jẹ́ kí wọ́n sọ Yorùbá nation tá a ti jìyà lé lórí, Yorùbá nation tí olóyè tí bàbá wa Professor Bánjí Akíntóyè tán torí ẹ̀ tí wọ́n lè wá nulẹ̀, bí bàbá ló ṣe birthday 7, 8, 90 years yẹn, kí ló burú nù kí á fi ìlú àti fọ́n ká fi máa ṣe nù ilé wọn nílẹ̀ káàárọ̀ òjìrè? àmọ́ kò rí bẹ́ẹ̀. It was done in Benin Republic. Why? ṣé wọ́n jẹ́ ọmọ Benin Republic ni? ẹ̀dá ń lóhùn. tó lóye Sunday Igboho Oosha bá wá kọ̀ǹdẹ́ẹ̀mù ńgbà yẹn wípé ìlànà tẹ́ ẹ gbà yìí kò yẹ kó rí bẹ́ẹ̀, wọ́n sọ bẹ́ẹ̀ nítorí wípé ni láti protect the entire Yorùbá nation. èèyàn kan kọ́ ni Yorùbá nation, gbogbo ọmọ Yorùbá ní ń jẹ́ Yorùbá nation. olóyè Sunday Igboho wá ṣe bẹ́ẹ̀ láti protect Yorùbá nation yẹn, integrity of the Yorùbá people,
láti má jẹ́ kí ìjọba àgbà náà kan proscribe ẹ̀ tàbí kan declare rẹ̀ as a terrorist group. If you care to know, àwọn tí wọ́n mú ń gbà yẹn lábẹ́ Dúpẹ́ Onídọ̀tí tó ní wọ́n lọ rèé ṣe kíni, tó ní wọ́n lọ kán lọ rèé sòpàǹpá láti gba ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n mà sí ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n. ẹ má gbàgbé wọ́n ti ń kú lẹ́yọ kọ̀ọ̀kan. Now, do your verification, do your investigation on what I'm saying. Ní kí ni àná ni Wednesday, èní ni Thursday, ọjọ́ Tuesday ìní wọ́n sì kó wọn lọ sí ilé ẹjọ́ State High Court on felony, terrorism, attempted murder. Wọ́n ka gbogbo ẹ̀ fún wọn báyẹn. ẹjọ́ nítorí Ọlọ́run, Dúpẹ́ Onídọ̀tí ọ̀mọ̀ràn lọ́ọ̀yà kankan wá síbẹ̀. gbogbo èyí tẹ́ wá ń sọ̀rọ̀ tẹ́ ń polówó Sunday Igboho Oosha ní coward, tẹ́ ń pè ní ojo báyìí sìn. No single lawyer kankan ò wá fáwọn ọmọ yẹn o, because ọ̀nà tí wọ́n gbà kìí sọ̀nà tó tọ́, ọ̀nà tó tàbùkù ni. On Tuesday ni mo sọ, Tuesday ìjẹta, the case was holding at Ọ̀yọ́ State High Court, Court 8 ni wọ́n ti gbọ́ ẹjọ́ yẹn. kẹ́lẹ́ mọ̀ wípé àwa ń tẹ̀lé bó ṣe ń lọ, à ń bá lọ bó ṣe ń lọ. ẹjọ́ nítorí Ọlọ́run, ipa kílẹ̀ kó, ẹ dà wọn ọmọ ọlọ́mọ sí, oh God. ẹ jẹ́ ká mọ́ tó kòròkòdókòrókò so. ṣé àìwá tí ìwálé olóyè Sunday Igboho tí bàbá yìí wá ń pè fún rálì, àbí tá a kàn ń pè fún rálì táwa fi ń dá ọmọ Yorùbá lójú pé olóyè Sunday Igboho Oosha ó wà ń bẹ̀, ṣé yẹn wá túmọ̀ sí wípé olóyè Sunday Igboho Oosha ti ya onírọ́, àbó túmọ̀ sí wípé ó ti di ojo? In tó mọ̀ gan ọmọ Adéyẹmọ mọ̀ ló gan ọmọ Adéyẹmọ. tí ọba sọkùnrin kankan lé mọ́, ẹ gbọ́, ọkùnrin 1 million làdìsá. ẹni bá mà dìsá, ọ̀pọ̀ àwọn tí ń pariwo yìí, ọ̀pọ̀ àwọn tí ń wíwíkúwí yìí, wọ́n mẹ́ntí ń jẹ́ Ìgbòho. ẹ bá Ìgbòho lórí ìkànnì, àpáta pààrà ọkùnrin ogun, yèrèpè tí ò níbi ká gbá mú tí fi gbogbo ara jó ní wàìwàì, àpáta burú olóko dá sí. ẹlòmíì nù yín tẹ́ ń sọ̀rọ̀ Ìgbòho láì dá yìí, tẹ́ ń pera yín ní nǹkan, lógun lágbo ilé yín, bèlè ń tàṣe pẹ́ ní ogun lágbègbè yín, bèlè tàṣe pẹ́ wà ní ogun ní ìpínlẹ̀ yín, lógun bì kankan. ọ̀dà ẹ̀jẹ̀ àgbà pé ojo lọ́mọdé ẹ mọ́, ẹ̀yin tẹ́ ẹ̀ wá ní ojo, ẹ̀yin tẹ́ ẹ já kíkanjú, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé kọ̀sára tẹ́ ẹ lè dá, tẹ́ ẹ mọ̀ pé jagunjagun ni yín tó yàtọ̀ sọ́lọ́dẹ. kí ló dé tẹ́ ẹ ti wá dára ń o láti ìgbà tó máa dé yẹmọ ò tí sí lé? à ń jèkúrú ọ̀ràn kọ́ tán, ẹ tó ń gbọ́wọ́ ẹ̀ sáwo. ìyá yín Dúpẹ́ Onídọ̀tí tẹ́ ẹ pè ní mẹ̀sáyà yín, tẹ́ ẹ torí rẹ̀ tẹ́ ẹ pè olóyè Sunday Igboho Oosha ní Sunday Kútọ́nù, tẹ́ ẹ pè lóríṣiríṣi ó kọ, tẹ́ ẹ pè bàbá Professor Banji Akíntóyè, tẹ́ ẹ lẹ ògúlùtù ọ̀rọ̀ mọ́ wọn. ìyá yín ọ̀ndà ọ̀pọ̀lọpọ̀ àṣírí voice note tẹ́ ẹ fi ń tàṣírí ìyá yín ńlá ní lọ́wọ́ o. Black Goat ti dà, ìjìnlẹ̀ ńbọ̀lẹ́wà àgbóyin mọ̀, reclamation àbí kílẹ̀ lẹ́ ń ṣe, àgbọ̀n kankan nípa ẹ̀ mọ́. You only run your government on YouTube.
sórí YouTube náà ti máa ń ṣèjọba ìlú ni. Ìgbà tí Tinubu ẹ̀ máa ṣààrẹ Nàìjíríà sórí social media ló ti ń ṣe. Ìsókò aláìní làákàyè tẹ́ ẹ fi ṣe pírẹ́sídẹ̀ǹtì onda ààrẹ the Republic of kínníkan Yorùbá onda tẹ́ ẹ fi mọ̀ wípé ọ̀bọ ń gbé ọ̀bọ gọ̀pẹ́ nìyí ẹran ní tẹ̀lẹ́ran òpònú tẹ̀lómùgọ̀. Tá a bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ torí ẹ̀rù ìjà kọ́ ló ń bà wá o. Bọ̀ adákẹ́ torí kí nǹkan má bàa bàjẹ́ kí nǹkan má bàa yìnrìn ni. Àmọ́ ẹ ti wá fẹ́ máa tàbùkù olóyè Sunday Igboho púpọ̀ jù léyìí tá a sì ní gbà látọwọ́ ẹnìkankan. Whether you like it or not, olóyè Sunday Igboho ti kọ̀tàn tí ò ní tán. Mo ṣe ń sọ ìtàtẹ́lẹ̀ yìí gan kọ́nu Yorùbá nation ọ̀pọ̀ ẹ̀yin tá ń sọ dáadáa yẹ ẹ̀kọ́ náà. Èwo nù yín ẹ jẹ́ á mọ bí igi tí bàbá ńlá kú bàbá yín ti dárí gọ́tà wo lẹ ti fò rí ẹ jẹ́ á mọ̀ náà. ẹ jẹ́ á mọ̀. Àdìsá má dá wọn lóun máa wò ní tẹ̀rẹ́ fi wọ́n lẹ̀ tán bá lé olójo tán bá lọ́lẹ̀ ní ọ́ ọ̀lẹ́ ní ọ́ tán bá lẹ́rù ìjọba ń bà ọ́ jẹ́ wọ́n mọ̀ pé ń bà ọ́. In tó o ti ṣe ọmọ Adéyẹmọ kò ní parun láéláé. Someone was declared wanted ó dẹ̀ wá ṣòkú ìyá ẹ̀. Ayédègbọ́ ọ̀run mà ẹ tó lójo ni ẹ ti ya wèrè. Àmọ́ àwọn àgbà bọ̀ wọ́n ní ìbùkún ní fọ́mọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe ìlò olóyè Sunday Igboho ṣe. Mo wá fẹ́ rọ gbogbo àwa Yorùbá pátápátá pàápàá jùlọ àwa tá a nígbàgbọ́ nínú struggle ìran Yorùbá yìí ẹ jọ̀ọ́ ẹ ṣe jẹ́ á wá ìrẹ́pọ̀ láàrin ara wa. Olóyè Sunday Igboho Oosha wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní ẹ ṣe jẹ́ á gbàgbé ẹ rí i pé ńgbà tí struggle ti ń lọ tí wọ́n mú olóyè Sunday Igboho Oosha sí Kotonu tí Dúpẹ́ Onídọ̀tí come in olóyè Sunday Igboho Oosha gbòdé stage kan ó ní kí ọkùnrin réjò kóbìnrin réjò kọkùnrin péjò kóbìnrin péjò kéjò sàmọ́ ti lọ ni. Bàbá yìí sì gbà wípé kí Dúpẹ́ Onítìrí kájọ fọwọ́ wẹwọ́ ká fi lè bá a ṣe kíni ká lè bá a jọ délẹ̀ lérí. Ewúrẹ́ olóhùn sọmọ ìyá àgùntàn Dúpẹ́ Onídọ̀tí ló ní ìyá àwọn òbí dúdú. Dúpẹ́ Onídọ̀tí òun ló lanu gbàgà tó ní gbogbo tí bàbá wa Professor Banji Akíntóyè olóyè Sunday Igboho àtàwọn àgbààgbà nínú Yorùbá nation ó ní tí wọ́n ń ṣe ó ní nọ́ńsẹ̀nsì ni ó ní wọn ò lo fast track ó dẹ̀ ṣe fast track gbẹ̀mí àwọn èèyàn bẹ́rẹ́bẹ́ fast track ó káwọn èèyàn sínú gbágá. Èmi wá ń rọ̀ wá èmi ń tù wá èmi ń bẹ̀ wá ẹ jẹ́ á gbàgbé egun lágbájá ẹ jẹ́ á gbàgbé egun tàmẹ̀dò ká wá bẹ̀rẹ̀ struggle ìran Yorùbá from the scratch. Tí wọ́n bá pe rally tó o bá lágbára àti support wọn tó o bá lè support wọn wọ́n fẹnu tẹ́ńbẹ́lú tẹ́fẹ́ ṣe. Tó o bá lè kún wọn lọ́wọ́ láti jẹ́ kí rally yẹn come to reality then you don't need to shatter it with mouth. Má fẹnu bàjẹ́. Ibi tá a bá ọ̀rọ̀ wa dé yìí tá a bá ọ̀rọ̀ struggle dé yìí we need contributions from every quarters. Ntọ́ ọba ní láti fi contribute. Ntẹ́mi ní ìlọ̀rọ̀ tí mò ń sọ yìí ká ṣe ìtanijí fún àwọn èèyàn wa. Let them realize the main reason why we are targeting, why we are agitating, why we are clamoring for Yorùbá nation.
kò sí méjì a lè fi ọ̀tẹ̀ gbà a sì lè fi ìjà láàrin Yorùbá sí Yorùbá a lè fi gbà àfi ká rìn pọ̀ nínú ìfẹ́ ohun ìṣọ̀kan. So fún ẹ̀yin gúrùpù kan láti bọ́ta máa kọ̀ndẹ́mù olóyè Sunday Igboho Oosha kàn jẹ́ kí hatred kọ́ máa pọ̀ lórí Dúpẹ́ Onídọ̀tí ni, torí wípé ìfẹ́ olóyè Sunday Igboho Oosha ó ti gbilẹ̀ púpọ̀ lọ́kàn àwọn ọmọ Yorùbá. Kí ló dẹ̀ jẹ́ ó gbilẹ̀ ni pé ìgbà tí ojú ń pọ́n igún ìran Yorùbá àwòdì olóyè Sunday Igboho Oosha bàrà. That is just it. Abẹ́ ti gbàgbé ni Ìgàngán, Kìṣí, Ègùá, Èkìtì, Abẹ́òkúta, Oǹdó, Ìjẹ̀bú, Òṣogbo, abẹ́ ti gbàgbé ni. Have you forgotten so soon? Àbí ká ṣẹ̀ máa mú fídíò rẹ̀ bọ́ta ni. On the 26th of February, ìyẹn ni ọjọ́ tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n bá ti kọ́kọ́ gbé olóyè Sunday Igboho 26 February 2021, if you can still remember that date, ní Guru Maharaji níjọ́ tá ń lọ sí ọ̀dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams. Yes, 26 February, kẹ́ ẹ lè mọ̀ wípé ọjọ́ àbókí ti pẹ́ ń sábó. Àdìsá ti sacrifice so many things for a grown up man like him, a millionaire tí tó dẹ̀ bọ́ aṣọ́lẹ̀ lójú títì torí ìran Yorùbá ká ṣe dàsákàtà fún un, ká gbóríyìn fún un. Ẹni ńlẹ́wẹ́ ń fẹnu ṣáátá ẹ fẹ́ kò bínú Ọlọ́run. Ìfẹ́ ni kẹ́ jẹ́ ká lò ó, kẹ́ jẹ́ káwọn ọmọ wa tá ń bí tán ti dàgbà tán ti tójú bọ́ ká pè wọ́n jókòó wípé kí ni ìdí pàtàkì tá a fi ń pè fún òmìnira ìran Yorùbá. Lára ìdí pàtàkì ni wípé ẹ̀kọ́ nílẹ̀ Yorùbá bó ṣe rí láyé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kọ́ ló ṣe rí mọ́. Ìgbáyégbádùn ọmọ Yorùbá bó ṣe rí láyé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ òun kọ́ ló ṣe rí mọ́. Ètò òwòsàn bó ṣe rí láyé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ òun kọ́ ló ṣe rí mọ́ náà. Ètò ọ̀gbìn bó ṣe rí láyé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí mọ́. Ẹ má jẹ́ nǹkan yẹn, there's so many things láyé Western region tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí a fi owó kòkó tí a fi ṣe ìlà àwọn gómìnà ọ̀pọ̀ gómìnà wa ti ń ranjú kalẹ̀ tó ti ń bàjẹ́ náà. Wọ́n ti ń ta ọ̀pọ̀ ẹ̀. Go to Láfíà Hotel Lápáta nìbàdàn, ẹ lọ wo deplorable condition tó wà, ó ti bàjẹ́ wọn àmójútó. Oòduà investment ní iléeṣẹ́ tí ń ṣe ike wire and cable náà ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló ti wà dilapidated, nothing is working there again. Lẹ́yìn Cocoa House àti Premier Hotel bá a dẹ̀ ṣe ń gbọ́ náà lórí ọ̀rọ̀ Premier Hotel, ẹ wo ẹ má jẹ́ ń sọ̀rọ̀ lórí ẹ̀. Kí wá lókù tó jogún ìran Yorùbá? Ọ̀pọ̀ gómìnà ilẹ̀ Yorùbá náà ti sọ gbogbo nǹkan yóò jogún wa, wọ́n ti sọ di estate, wọ́n ti ń lù ú tà. Gbogbo ilẹ̀ tó yẹ ká fi dáko náà ti fi ṣe housing estate lọ, náà ti tà á fáwọn àjòjì káàkiri. Now tell me, ìdí wá dà táàfin ní wá máa jà fún òmìnira. Àwọn nǹkan yìí ló yẹ ká pe àwọn èèyàn wa, ká educate wọn. Láyé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ there was free education. Bàbá tíá ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n lọ, wọn à sanwó kankan léèwé. Ìwòsàn ọ̀fẹ́ wà. Bíyàwó rẹ̀ ọba bímọ nísìn, if you don't have like 150,000 mama tẹ́ra rẹ̀.
bóyá kó gbẹ̀bí fún nù yàrá bó o sì kì ní ìsìn tí nǹkan kan ṣe ẹ́ tó lọ sí hospital kò sóògùn ọ̀fẹ́. dènà àwọn Fúlàní ajínigbé darandaran wọ́n ti fi ilẹ̀ káàárọ̀ òjíire ṣe bùgbé. a máa nígbàgbọ́ wípé tá a bá gba òmìnira tá a gba orílẹ̀-èdè tiwa we will be able to do our own security the way we want it. a ní àwọn aṣọ́gbó tí ó máa ṣọ́ gbogbo igbó wa gbogbo. gbogbo àwọn ìdí tá a fi ń pè fómìnira ìran Yorùbá rèé kì í ṣe kí Yorùbá kàn máa jàjà ẹlẹ́sìn rìn kákà máa bára wa ja ìjà tí ò nítumọ̀. a nílò ìfẹ́ láàrin ara wa. àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà o. àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. àjèjì ọwọ́ kan kò ṣe kí ni kò gbẹ́rù dórí. àfi kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ ká wá speak in one voice. ká lè bá a ṣe kí ni ká lè bá a tètè débi tá a lọ. if they call for rally let's support them. ẹ jẹ́ á jáde rally tó tọ́ ni o kì í ṣe rally bíi rally pé a fẹ́ lọ digun jàǹbì kan o no. kò sí gbogbo òfin àgbáyé ló sọ̀pọ́ọ̀tì ìfẹ̀hónúhàn léyìí tí ọba ti mú lọ́bọ̀lọ́bọ̀ dání débi pé wọ́n wà á tààmù ẹ̀ as felony. throughout gbogbo ìgbà tó lóye Sunday Igboho Oosha tó fi ṣe rally wọn lébẹ̀lẹ̀ as terrorist neither as felony torí wípé kí ni ó rìn ní ọ̀nà tó tọ́. ìgbà tí Dúpẹ́ Onídọ̀tí tó fẹ́ declare tí ò ṣe declare ìgbà náà náà fẹ́ sọ Yorùbá nation lẹ́nu náà fẹ́ sọ wá lóko tí ìyá àti bàbá ò sọ wá. torí náà nǹkan mo wá ń bẹ gbogbo igun tí ń bẹ nù Yorùbá nation ẹjú kálukú ó gbégun lẹ̀. we have just two leaders. Olóyè Sunday Igboho Oosha àti bàbá wa Professor Banji Akintoye. Any other leaders are subordinates. ẹ̀yin àwọn yẹn ní ẹ̀yin Olóyè Sunday Igboho àti bàbá Professor Banji Akintoye ni any other leaders that may surface ni wọ́n wà. kí la wá ń tọrọ wá fún? kí la ń parọ́ fúnra wá sí? tẹ́ẹ̀jì á gba kádàrá tó bá ṣe pé ọmọdé lolódùmarè ló fi sí ipò ọlá ẹjẹ́ á gbà fún un. Ọlọ́run ló gbólóyè Sunday Igboho bẹ́ẹ̀ kì í ṣe èèyàn. bàbá wa gbà fún un tẹ́ẹ̀tẹ̀lé tẹ́lẹ̀ ẹ fẹ́ máa sọ̀rọ̀ rẹ̀ láì dá ẹ fẹ́ máa wá ṣubú rẹ̀ ẹ má jẹ́ ń tàn yín. You will find yourself in trouble and you will be highly disappointed torí pọ́lọ́ǹgẹ̀ ò ní kún yín lẹ́yìn láti bà tẹni tóun ti kún lẹ́yìn láti bà tiẹ̀ jẹ́. So if you call Oloye Sunday Igboho a coward, yes, he's a coward. àmọ́ ìtàn tó ti kọ babaláku babalá yín ò lè kéènì ẹ̀ láyé. I repeat, ìtàn Olóyè Sunday Igboho Oosha ti kọ. ṣe bí ẹ̀rí gbàgbọ́ lọ sí Kírìjí níbẹ̀ sí ilé ṣe báwọn kan ló kọ ìtàn yẹn. ṣebí ìtàn yẹn ni ọ̀parẹ́ yẹn. là ń sọ̀rọ̀ Fábùnmi Òkèmẹ̀sí là ń sọ̀rọ̀ Ògèdèngbé Agbógungbòrò là ń sọ̀rọ̀ Ààrẹ Látòsà. là ń sọ̀rọ̀ Akéré. ṣebí ńgbà tí ẹ kọ̀tàn ìnìtàn yẹn ọ̀tàn ẹ̀yin náà ò ṣe kọ̀tàn rí ẹ kọ̀tàn gidi náà. ẹyẹ wá ṣubú Olóyè Sunday Igboho ẹni Ọlọ́run dá kò ṣe farawé béèyàn farawé wọn èèyàn kàn tẹ́ ni. mo sọ yìí mo dúró náà o torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ̀ àméjì tí mo sọ yìí ẹ try láti understand ẹ kẹ́ẹ̀dẹ̀ digest ẹ. ẹ jẹ́ àlòfẹ́. Let the struggle of the Yoruba nation
ẹjọ́ wà lójú kan ká jagun sójú kan ká lè rí àṣeyọrí. ẹ má yá ìyá tó bí ṣòkòtò ló bí bùbá. ẹ má ṣe kí ni ẹ má yá. bí mo ṣe máa ń sọ ẹ dákun dátà Nàìjíríà ó ti wọ́n dátà 2000 tẹ́lẹ̀ ti di 6000 ẹ jọ̀ọ́ ẹ máa kún mi lọ́wọ́ mo f'Olódùmarè bẹ̀yín ẹ dákun mo fi Olódùmarè mo fi bẹ̀yín my number 0936 371643 09036 371643. I repeat 09036 371643. Call me, ask for my account number. Ẹ bèrè fún nọ́mbà tẹ́ tó lè bá mi ṣe dátà sí. I will tell you please ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ní mi ń ṣakọ ìkúnlọ́wọ́ yín ni mo nílò. Ẹ sì má gbàgbé ìfẹ́ ìṣọ̀kan ó ṣe kókó o. Mo kí bàbá wa Professor Banji Akíntóyè wípé wọ́n kú ọjọ́ ìbí o lẹ́ẹ̀kan sí happy belated birthday 90 years kì í ṣe wàsá o. Ká tó bímọ lọ́dún kan ọ̀sẹ̀ kan oṣù kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn-ún ọdún mẹ́fà ọdún méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá 20 ọdún 30 ọdún 40 years 50 years 60 years 70 years 80 years tẹ wá pé 90 years. Tí bàbá sì tó dá pé tí wọ́n ń rìn tán lu ọ̀pá kí Olódùmarè kó tó bọ̀ bá wa fún bàbá ní àlàáfíà tó pé nínú ṣan ara nínú omi ara nínú ẹ̀jẹ̀ ara tí wọ́n fi gbé ìran Yorùbá délẹ̀ lérè àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ. Mo kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ lẹ́ẹ̀kan sí àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ̀ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí Igboho Oosha ọmọ ládé Aláàfin Ọ̀ládé adé orí aládékún ńlá gbàfálàfin májàsọ́lá àtàníọ́ tí oníkálukú ọmọ dalẹ̀ sí lágbájá bú ọ má wo bẹ̀ tàmẹ̀dó bú ọ má wo bẹ̀ ìwọ ló ti wà nípò lídà fún gbogbo Yorùbá are more than 60 million now. Wọ́n dẹ̀ nígbàgbọ́ nù rẹ torí wípé ìjà ìran Yorùbá lọ ń jà sáwọn tí wọ́n ń jà fún selfish interest lọ́wọ́ a máa dá lóhùn. Àdìsá má wo bẹ̀ máa wò ní tẹ̀rẹ̀. Àárínilóde àbèrè àárínilóde àbèrè orúkọ ẹni. Adémọ́lá ọmọ mi alélèmí ń jẹ́ lẹ́ẹ̀kan sí. Èmi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀ débi ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mẹ́sàá ọmọ agbọ́yàyà mọ́yà lágbára lọ́wọ́ Ọlọ́run ẹrù tí abiyamọ kì í tú wò gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wọn ní gbé kayín mọ́lé. Òmìnira ìran Yorùbá yóò ṣojú yín yóò ṣojú ẹ̀mí wọn ní fi ẹnì kankan nù wá ṣàwátì. Gbogbo ẹni bá wá ní kómìnira ọmọ sójú wa ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n ṣètùtù fúnran Yorùbá lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ọmọ Yorùbá ní diaspora pátápátá wọn ní rùkú yín wá bá wa nílé iṣẹ́ ẹ̀ṣẹ̀ yín ò ní dìṣẹ́ àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lọ́wọ́. I greet my darling daddy from UK. Mo dúpẹ́ àmọ́ mo èé fẹ́ kí n dárúkọ gbogbo ẹgbẹ́ Yorùbá tó wà pátápátá gbẹgbẹ́ Yorùbá nation pátápátá àpapọ̀ ọmọ Yorùbá UK ìfẹ́lódùn ọmọ Yorùbá mo kí yín ìṣọ̀kan ọmọ Oòduà UK ìṣọ̀kan ọmọ Oòduà ilẹ̀ Yorùbá ìṣọ̀kan ọmọ Oòduà Amẹ́ríkà Yorùbá nation youth gbogbo yín pátápátá mo kí lágbára lọ́wọ́ Ọlọ́run àní dààmú o struggle ìran Yorùbá yìí ó continue ni no going back anytime tí wọ́n bá ló yá fún rally
ẹ jẹ́ àtúnyáyá ká túyàyà ká ṣe kíni ká jà fún ìran wa. Please don't forget, subscribe for me, support me. I have no one than you people. I love you all and I will continue to love you. 09036371643. 09036371643. Yoruba Nation, no going back. Love you all. Mwah.